Hello everyone, welcome to Tony Talks. Welcome. I hope you all are doing well, and today's video is going to be right into it. And thank you for all my subscribers, and if you are new here, thank you, and don't forget to hit on that subscribe button so that you will not miss out on our future videos. Thank you, and please no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Please mute Lassie, babe. Let someone else talk. Why are you supporting Wunmi? Please. If your mouth shut, are you the only one on this platform that you have been dancing? You will come out and bring out your Karimo and be supporting Karimo. Karimo mi jẹ́ pé mo ní kó gbẹ́nu ẹ̀ sàn tó bá mọ̀ mọ́ ọ̀rọ̀ kan àti kó gbẹ́nu ẹ̀ sàn. Òun ló sọ pé keep your mouth shut ẹ̀yẹ máa kúrò òun ló ní keep your mouth shut. Ní ìrò mi sọ̀rọ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ mi sọ̀rọ̀ ó ní keep your mouth shut lẹ́ẹ̀kì ìgbà ló. Orí agbárí ẹ̀ ti fọ́. Ìwọ tó onírònú ló ń ṣorí ìlú kiri. Ó dẹ̀ ń kílẹ̀ méjì. Ìwọ tó onírònú ìwọ tó tún kọlà sóhùn. Ó tún kọlà sóhùn. Ṣé bàbá ẹ̀ ni mo kọlà sóhùn? Ṣáyé bàbá ẹ̀ ni mo kọlà sóhùn? Lẹ́yìn yẹn kí ló tún fẹ́ sọ? Lẹ́yìn yẹn kí ló tún fẹ́ sọ? Ìwọ gangan mo bá lọ́yọ̀. Karimo èèyàn burúkú ni ẹ́. Èèyàn burúkú ni tẹ́lẹ̀ sọ wípé àbírùn lè wọ́n burúkú. Ṣé tẹ́lẹ̀ sọ wípé àbírùn ni ẹ́ tó máa ń jókòó sórí ẹsẹ̀ ẹ̀? Karimo èèyàn burúkú ni ẹ́. kì í ṣe angel. What has Wunmi done for you? What do you know Wunmi physically? You to keep your mouth shut. Classy babe. Karimo èèyàn burúkú ni ẹ́. On a public space like this, you are ranting. You have been Ọ̀gbẹ́ni keep quiet jàre. Are you there? Post your real picture. Post your face. Nonsense. Karimo kí ló dé tó fi burú tó yìí? She no fit. Na the same. Kí ló dé? Mo ṣẹ̀ṣẹ̀ gba sálárì oṣù yìí ni. Na the same. Mo ti gba sálárì oṣù yìí so jẹ́ ìṣiṣẹ́. Mo ti gba sálárì. So ẹ mọ̀ pé àṣìwà níyànjú kí ni. So mo ti gba sálárì. DNA test, is it death Karimo èèyàn burúkú ni ẹ́, ìwọ ló bá justice jẹ́. You are saying Karimo. Ìwọ ló bá justice jẹ́. Ìwọ ló bá justice. Karimo ló bá justice jẹ́. Karimo ló wá bẹ̀rẹ̀ sí ní máa bú bàbá ọkọ ẹ̀ online. Karimo ló tún wá délé game tó tún wá bẹ̀rẹ̀ sí ní máa bẹ bàbá ọkọ tó ti kú lẹ́yìn ìgbà tó dáàrin wọn rú tán. Karimo lèèyàn bú tó o bá gbọ́ Yorùbá lọ lẹ́ni Yorùbá. Karimo ká má rí mọ́ ká má pàdé mọ́. Ìwọ gangan lèèyàn bú. Karimo ìwọ gangan ni mo bá lọ́rọ̀ ṣorí gbogbo àwọn ilé tó ń sọ̀rọ̀ yìí kò sí nǹkan tó kàn bẹ́ẹ̀. Ṣorí ìwọ Karimo yìí ò ń ṣèyàn rẹ̀. Èèyàn bú ni ẹ́. Ìwọ ló bá justice jẹ́wọ́ ló kọ bẹ̀rẹ̀ sí ní máa bú bàbá ọkọ ẹ̀. Ìgbà tó wá ní kí gbogbo ẹ̀ ti dàrú tán ó wá padà sẹ́yìn ó wá lọ ń bẹ bàbá yẹn publicly. Nǹkan tó ṣe nìyẹn. Alábòsí ni ẹ́. Alábòsí ni ẹ́. Karimo you should help. Sọ fún wa lẹ́ni tó pa Mohbad. With the information. Thank you. You should not let her help us. Suspense. Ó kàn dribble wa láti jọjọ́ yìí. What you are saying? Kò sọ fún wa. Do you want Karimo to help us? Karimo kò sọ fún wa kó yẹ máa dribble wa. Ó dribble wa ni ẹni ó wá pa owó òun fi TikTok pa owó. Karimo àdàbí tó bá pa owó lórí TikTok yìí ló kù. Àdàbí tó bá pa owó lórí nǹkan predicament yìí ló kù. Gbogbo nǹkan tó bá sọ tó ṣe lẹ́yìn ó dá. Ẹlẹ́rìí fún wa náà, ẹlẹ́rìí fún wa. Now classic ṣó lè ṣépè fún bàbá ọkọ ẹ bó ṣe. Mo ní pé mi lè bú bàbá ọkọ mi. Ẹni sùn
lọ mo ti sọ several times tó bá jẹ́ mi àwọn nǹkan mi tó ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀ tábà tí wàá gbọ́ tán then you continue. àti gbọ́ náà ṣé ìrìn láti ń gbọ́ ni àti gbọ́ rí náà. Hello? Can you please mute ká fi gbọ́ voice note yìí tán please with you mo bẹ̀bẹ̀ ní omi ìṣàkọ. Bàbá, ìyá ló sọ̀rọ̀. Ikú máa pa ìyá mi máa tóbi burúkú ni. Ikú máa pa yín bàbá. Ikú máa pa ìyá. Ẹ máa tóbi burúkú ni. Títí ọmọbìnrin tí ọmọ mi máa ń tẹ̀kọ́ mi. Tí ọmọbìnrin tí ọmọ mi. Tí ọmọbìnrin tí ọmọ mi. Ẹ ní kú rẹ̀. Bàbá, tí ọmọbìnrin tẹ̀lé náà. Wọ́n sọ fún yín. Wọ́n mú ìyá tó gbàgbà. Tí ọmọbìnrin tí ọmọ mi. Ẹgbẹ́ ọmọ mi máa ń kọ́kọ́ ní àbí. Ẹgbẹ́ ọmọ mi máa ń kọ́kọ́ mi. Tí ọmọbìnrin tẹ̀lé náà. Oh yeah, now classic. My question for you is, baby, tí Karimo ti bú bàbá jáde. Káwo bóyá èpè tí Karimo ṣe fún bàbá ó pọ̀ tó ti. Let's see it. ẹni sùúrù ṣé mọ̀ pé ẹ̀yin ilé máa ń kíìpù gbogbo rẹ́kọ̀dì èmi ò ń kì í ṣe pé nǹkan tó ti ṣẹlẹ̀ láti 5 months Keep it. You are not following up. Ibi tí you see classic ibi tí Karimo ti ṣe pé you know the cost that Wunmi swear for baba is more than ó pọ̀ ju kí ni Karimo. I don't even see all the voices that Karimo has been abusing baba. It's not this deep. Ó tún accuse baba yẹn pé òun ló pa ọmọ ẹ̀. No, I can play a lot of Karimo voice notes where she did not even say if you want to analyze his voice notes, for baba the way Wunmi ṣépè if you want to analyze this voice note now, look at what she was saying. What was she saying? She was talking about her child. Okay, now let's analyze it one by one. Ma play one by one. And you yourself, you analyze it. Let me play. Kò nídìí àti gbọ́ tẹ́lẹ̀ náà. Kò nídìí àti gbọ́ tẹ́lẹ̀ náà. Ó sọ pé bàbá ọ̀rọ̀ ó ní nǹkan tó bá ṣe ọmọ pa Liam bẹ́ẹ̀ ṣe pa Mohbad ẹ máa ṣorí burúkú ni. Imagine that statement. Does that mean bàbá ló pa Mohbad? Very Is that not what she meant? Very wicked. Bàbá kọ́ ló pa ẹjọ́ no. Ẹ ṣàlàyé ẹ jẹ́ kó ṣàlàyé bó ṣe yé sí ẹjọ́. A sọ pé bàbá ló pa Mohbad. Ibi tí mo wà yìí, mo busy gan. No, mọ́mí jí ẹ dúró. Ẹ jẹ́ kó ṣàlàyé tẹnu ẹ̀. Ẹ jẹ́ kó ṣàlàyé. Ayé ta ló máa bàjẹ́ ìwọ? Wàhálà mo ti ń wọ ẹ ti pẹ́ Karimo. Mo máa bọ́ṣọ lára ẹ pẹ̀lú ọ̀rọ̀ Karimo kúrò lórí ọ̀rọ̀ Karimo ṣọ́ kó sọ pé Karimo mo máa bọ́ṣọ lára ẹ pẹ̀lú ọ̀rọ̀ èèyàn burúkú ni ẹ Karamo èèyàn burúkú ni ẹ. ṣé gúgún lè wọ ìlú fẹ́ bọ́ṣọ lára ẹ̀? Ó ti burú jù. Karimo ti burú jù. Mi ti rí irú ẹ̀ dàbí Karimo yẹn sincerely. Ó ti burú jù. Ẹni tó bá rí ẹ tí ò sàṣòbí á dà. Mo bá fẹ́ wo movie wọn ní starring. I'm just starring. Mo ṣẹ̀ṣẹ̀ gbowó oṣù yìí ni so jẹ́ ń ṣiṣẹ́. Mo ṣẹ̀ṣẹ̀ gbowó ni. Ẹjọ́ ẹ mute náà jẹ́ kí classic mo ṣe gbowó ni. ti very wicked lady ṣẹ̀ṣẹ̀ play tán. Mo ṣe on the first lówó wọlé so mi ti ṣiṣẹ́ púpọ̀. Olórí kúkọ owó ẹ̀jẹ̀ tẹ́ ẹ náà ẹ̀jẹ̀ ọmọ àfẹ̀jẹ̀ gbọ́. Àlọ́ on the first lówó wọlé sẹ̀. Kò nídìí kí n dìbọ́ǹkì kankan. Àlọ́ on the first lówó wọlé. Ọ̀pọ̀jà iná pápọ̀ ẹ̀ kalẹ̀ báwọn náà ṣe jọ́ sí ìbò classic day. On the first olóma tó ṣẹlẹ̀ on the first lówó wọlé. So tí wọn náà bá pa ọkọ ẹ a lè máa gbowó lórí ẹ̀. Ìwọ náà lè máa sanwó fún wa bí wọn tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe máa ń sanwó fáwọn èèyàn tó bá pààyàn nídìílé yín nìyẹn. Wọ́n ní àrẹ́sì kíláàsì wẹ̀rẹ̀ ó ti náà máa pọkàn tó náà tó bá ti kàn wọ́n wọ́n pin rẹ̀ wọ́n pin pa ni wọ́n ti pa Mohbad wọ́n fẹ́ papọ̀ ẹni sí. Ọ̀gbẹ́ni lọ jókòó síbi kan jọ. Wẹ̀rẹ̀ ọba ara olóṣì. So as I was saying before this adatọ́lẹ́nu interrupted me. Ìgbà tí Wunmi sọ̀rọ̀ Wunmi sọ pé tí nǹkan kan bá ṣe ọmọ mi nínú voice note tá à ń gbọ́ yẹn a rí i pé ọ̀rọ̀ ọmọ ṣáà ló ń tẹnu mọ́ because she felt like bàbá ló ta òun síta ló fi jẹ́ káwọn èèyàn máa àtàkì ọmọ òun. Ibo lọ́tà sí. Bàbá ọ̀tà sí tàtà ló kọ́kọ́ lọ sọ́dọ̀ jù. yóò tì mí náà ṣe báyìí lè béèrè question lọ́wọ́ mi ẹ̀jẹ̀ ní sùúrù kì í sọ̀rọ̀ náà. ọmọ amúti gbèsè ayé ò ní ta. Apààyàn kíláàsì wèrè ó fẹ́ pọ̀pọ̀ ẹ̀ police arrest kíláàsì wèrè. Lọ pa tiẹ̀ kó wá máa pín owó fún wa ká máa bẹ́ẹ̀ pín ṣó ti gbọ́ tó bá ti pa tiẹ̀ irú àwa báyìí a máa bẹ́ẹ̀ analyze ẹ̀ wá pín owó ó ṣẹ̀ṣẹ̀ gba salary lọ́ọ̀dì first.
bàbá ló post. Wàá bá mi gbà lọ́n the first. No, bàbá ta sóko ẹrú, bàbá ta òwe sóko ẹrú, wọ́n ta sóko ẹrú ni. Bàbá ló post. Wọ́n ta síta. Kò ní ìdí kan post ọ̀rọ̀ tó ń sọ ta síta. Ó yẹ kẹ́ ẹ ní làákàyè ọ̀rọ̀ tó sọ ó ta síta. Àwọn wo ni tí bá fẹ́ kún ẹ lé nísìn bí Karimo ṣe ń ṣe yín sì ṣe bó ń ta àbúrò ẹ̀ síta ni. Ó ta síta kò ní ìdí kó post ọmọ ẹ̀ náà ó ta síta ni náà. Tita nation la wà. Gbogbo ọ̀rọ̀ Karimo fún wa lẹ́fídíẹ̀nsì nǹkan tó mọ̀. Èmi náà máa ta Tita nation la wà. Fún wa lẹ́fídíẹ̀nsì fóun ló pa ọ̀pẹ. Gbogbo wa gan fẹ́ nílé ni Wunmi badly. A fẹ́ nílé ni ẹ̀ ó yá fún wa lẹ́fídíẹ̀nsì fóun ló pa ọ̀pẹ. Kò sí ní ṣe bó sọ pé ìwà àti Wunmi close ó máa sọ gbogbo ọ̀rọ̀ fún ẹ. Ó yẹ kó lè sọ fún ẹ bó ṣe pa ọ̀pẹ. You dálẹ́ mi. Ó yá sọ fún wa Karimo bó bá ṣe ṣẹlẹ̀ ní kó sọ fún wa. Yé wá máa wá sí social Dálẹ́ mi. fún ọkọ àbúrò ẹ̀. Ó wá sọ ọ́ di nǹkan tó fi ń pa owó. Ẹyin ìrankíran náà Ó wá ń ṣí láì bó fi ń pa owó. Ṣébọ̀ náà ti lóyún. Ó fi ń pa owó. Ó dẹ̀ ní bẹ̀rù Ọlọ́run. Ó ní bẹ̀rù. Ó bẹ̀rù àtúbọ̀tán. Owó yẹn ni mo fi ń jẹun. Ó bẹ̀rù àtúbọ̀tán. Owó yẹn ni mo fi ń jẹun. Ó bẹ̀rù àtúbọ̀tán Karimo. Ó bẹ̀rù tó o bá tiẹ̀ bẹ̀rù kọ́kọ́ bẹ̀rù àwọn ọmọ tó bí. Èyí tó tún wá ṣe tó bàdì jù Karimo tí ò sí ìdáríjì fún òun nìyẹn ẹ̀ tó tún bú. Ó bú Wunmi tó tún bú ìyá ẹ̀ ìyá tó dẹ̀jẹ̀ lé ẹ lórí. Onídàá fún àtìyàwó. Èmi ò kí ló kọ́ mi má bú yẹ náà ṣé èmi ó gbọ́ nǹkan tó lọ́n sọnù Kúránì ni ó gbọ́ nǹkan tó lọ́n sọnù Bíbélì ni. Ọmọ tó mọ̀ ya rẹ lójú o ó ṣì ní ọ̀tá mọ̀nà pa. Ọmọ tó bá mọ̀ yẹ lójú àwọn kan ni wọ́n bí. Mẹ́ta ìyá ti kú. Ìgbà tó àwọn kan ló bí ṣe bó tiẹ̀. Ìyá ti kú. Ó tiẹ̀ ṣe mọ́yàn oṣù mẹ́ta Karimo. Ìyá tó tún oṣù mẹ́ta ẹlòmíì ò mú ọyàn ọjọ́ kan láyà yẹ. Ẹyin apààyàn wà náà lọ́pọ̀. Ẹlòmíì ò mú ọyàn ọjọ́ kan láyà yẹ rẹ̀. Ìyá ẹbí ó jù dànù ni. Bẹ́ẹ̀ dẹ̀ tún yọ̀yá yẹn kéré torí àṣẹ Ọlọ́run ni. Láti ẹ̀bẹ̀rù forí ara ẹ̀ ó dẹ̀ bẹ̀rù àwọn. Ṣo fẹ́ káwọn ọmọ yẹn ṣe? Kò tẹ́ fún ẹni Karimo. Ṣé o rí Karimo? Ṣé máa ṣe fún ẹ nìyẹn? Kò pọ́síbù kò ja ilé ìjì. Kódà kó bẹ bàbá látẹ̀lé ìdọ̀la. Ìyá tó ṣù. Ọba àmọ́ ọyàn ọdún mẹ́fà láyé ẹ̀. Ègún ló ti gbé sórí àwọn ọmọ yẹn. Tó o bá rẹ́ni sọ fún ẹ. Tó bá ti dé ṣọ́ọ̀ṣì bèrè lọ́wọ́ pásítọ̀ ẹ. Àwọn ọmọ ẹ máa gbé ẹ síta báyìí. Wọ́n á bú ẹ sí o. Wọ́n á nù ẹ̀. Wọ́n á fi ẹ ṣẹlẹ́yà. Èmi ò fi yá tèmi ṣẹlẹ́yà. Àpọ́nlé lèmi máa ń fún ìyá tèmi. Ó lè gbọ́ lẹ́nu mi. Èèyàn tó bá fi ìyá mi ṣẹlẹ́yà gan mo máa ta tọ́ pẹ̀lú ẹ̀. Kò ló kí ló kọ́ mi ṣèbí ìyá ẹ ni. Èmi ò ní o má bú ìyá ẹ ṣùgbọ́n tí mo sọ pé má bú ìyá ẹ ni mo kàn ń advice sí ẹ ni. Pé tó o bá tiẹ̀ bẹ̀rù ara ẹ ò dẹ̀ bẹ̀rù àwọn ọmọ tó o bí. Àbó o mọ nǹkan tó ń jẹ́ ègún ni o mọ nǹkan tó ń jẹ́ ẹ̀san ni. O mọ nǹkan tó ń jẹ́ ègún o mọ nǹkan tó ń jẹ́ ẹ̀san ni Karimo. Ègún ló ti fi sórí àwọn ọmọ ẹ̀ yẹn. Sùn kó sunu tọmọlúàbí sùn kó wá ronú mí ní ọbẹ̀ yẹ o bọ̀ Karimo ègún burúkú ló ti gbé sórí ara ẹ̀ yẹn kó ronú bẹ́ẹ̀ dá ṣe ń ronú tó bá mọ̀ ọ̀kan tó pa Mohbad sọ fún wa tó bá mọ̀ ọ̀kan tó ṣe Mohbad sọ fún wa yé má torí ìjà má torí nǹkan tó wà láàrin fámìlì ẹ̀ kó wá máa fi kéèsì Mohbad jàjà fámìlì sọ fún wa ìyẹn la wà interested in yé fi ìjà yìí máa fi jìjà fámìlì Karimo olórí burúkú ni wọ́n tó ń sọ yẹn ìṣẹ̀dá tó wà lára tí ọgbọ pọ̀ mọ́ yẹn olórí burúkú mo ṣe gbowó tán ni wọ́n náà lọ gba tiẹ̀ lọ́wọ́ àwọn tó ń sanwó fún ẹ olóṣì Karimo ègún ló fi gbé sórí ara ẹ yẹn tó bá mọ̀ nǹkan tó pa Mohbad sọ fún wa yé máa dribble wa tó bá jẹ́ pé òun nǹkan tó pa Mohbad ọkọ̀ wá sí online kó wá máa sọ kó wá máa fi family kó wá máa fi bú ìyá ẹ àwọn ọmọ á fi ẹ́ ṣẹlẹ́yà ju bó ṣe fi ìyá ẹ̀ ṣẹlẹ́yà lọ Karimo wàá ṣẹlẹ́yà àgbáyé Karimo bó o ṣe àdàbí tó bá jẹ́ pé Wunmi ló pa ọkọ ẹ̀ lókù àdàbí tó bá jẹ́ pé o mọ̀ pé Wunmi ló pa ọkọ ẹ̀ lókù ní gbogbo nǹkan tí mo sọ yìí ò
ní ṣẹ́ mọ́ ẹ lára Karimo tó bá jẹ́ pé o mọ̀ pé Wunmi kan ló pa ọkọ ẹ̀ ọkọ̀ wá sí online yìí ọkọ̀ wá fẹ́rẹ̀ fi máa jàjà fámìlì ni gbogbo èpè tó ti ṣẹ́ pátápátá ó máa mú ẹ lára ní Karimo àdàbí tó bá jẹ́ pé o mọ̀ pé Karimo àdàbí tó bá jẹ́ pé Wunmi ló pa ọkọ ẹ̀ lókù Karimo tó bá jẹ́ pé Wunmi kan ló pa ọkọ ẹ̀ ọkọ̀ wá sí online yìí ọkọ̀ wá fẹ́ da justice yìí rú Ọlọ́run máa sún ẹlẹ́sàn rẹ̀ Karimo ní agbára Ọlọ́run ní agbára àwọn tó ṣílẹ̀kùn ẹ̀ ní Karimo ó máa gbàgbọ́. ayé ẹ máa bàjẹ́ ni ayé ẹ máa bàjẹ́ ni bó ṣe kú. ó máa ṣe mọ́ṣẹ̀dẹ́ Karimo ìṣẹ̀dá ẹ̀ ni mo bá sọ̀rọ̀ Karimo ní wákàtí ọ̀wọ̀ yìí mo pa ìṣẹ̀dá ìwọ Karimo títà láyọ̀ ọmọ Ògúnbànjọ ìṣẹ̀dá ẹ̀ ni mo bá sọ̀rọ̀ Karimo tó bá jẹ́ pé ọkọ̀ fẹ́ wá gba justice Mohbad jẹ́ tó bá jẹ́ pé o mọ̀ nǹkan tó bá jẹ́ pé o mọ̀ lọ́kàn rẹ pé Wunmi kan ló pa ọkọ ẹ̀ ó dẹ̀ mọ̀ lọ́kàn rẹ pé Liam ọmọ Mohbad ni wọ́n kò decide láti wá da justice yìí rú fún wa ni Karimo bó ṣe máa rí fún ẹnìyẹn gbogbo èpè tó bá ṣẹ́ bó ṣe máa rí fún ẹnìyẹn Karimo tó bá jẹ́ pé o mọ̀ lọ́kàn rẹ ṣẹ̀ pé Wunmi kan ló pa Mohbad ó dẹ̀ mọ̀ lọ́kàn rẹ pé Liam ní ọkọ ní ọmọ Mohbad bọ̀ ọkọ òun ẹ̀ kó wá da justice rú ṣé mo wà mẹ́gbà tó tó ọkọ òun ẹ̀ kó wá da justice rú bó o dóhùn mi ó mọ̀ ọkọ̀ fẹ́ da justice yìí rú ni ìwọ tó bá sọ fún mi pé ọmọ Karimo ó yá ṣépè sí bí ilé ayé ẹ̀ ṣépè sí ó yá ṣépè pé tó bá jẹ́ pé ọmọ pé Wunmi ló pa ọkọ ẹ̀ kékeré gbogbo nǹkan tó wà ní ayé ẹ̀ pé kò má rí tó ó yá ṣépè sí pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá dáwọ́lé ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo nǹkan tó ti fọwọ́ ẹ̀ ṣe pé kó máa bàjẹ́ Karimo ṣépè sí tó bá lè ṣépè sí tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ ni pé ọmọ kò fẹ́ wá da justice yìí ní Karimo tó bá jẹ́ pé ọmọ ni ó dẹ́ gbowó lórí justice yìí Karimo tó bá jẹ́ pé ọmọ ọkọ̀ wá síbí báyìí tó bá jẹ́ ọwọ́ ni pé tó bá jẹ́ pé ọmọ pé Wunmi ló pa Mohbad sọ fún wa kó tó bá jẹ́ pé ọmọ lọ́kọ̀ ààrẹ pé Wunmi kan ló pa Mohbad ó dẹ̀ sọ fún ẹ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó dẹ̀ mọ̀ lóòótọ́ ó wá ń dà wá láàmú ó máa wálé ní ó máa sọ pé ó ti mọ kú tó pa wàá wá lọ́la wàá sọ pé báyìí ni wàá wá lọ́sùnrọ̀ wàá sọ pé báyìí ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni bí gbogbo èpè tó ti ṣẹ́ láti jọjọ́ ẹ̀ bó ṣe máa ṣe mọ́ṣẹ̀dá ẹ̀ nìyẹn. plastic ìyá tó lọ. kò síkù kankan lójú ẹ yé máa purọ́ kò síkù kankan ní ojú ẹ. ìwádìí lòun ò fẹ́ kú èmi wá ní kí n lọ kú. ìyá Mohbad ò sọ pé òun ò fẹ́ báwo ni ìyá ṣe máa mọ kú tó máa pa ọmọ ẹ̀ ṣé ìyá ò ní kú jẹ́ ìsọ fún ẹ kò sí abiyamọ náà tí kú bá fẹ́ pa ọmọ tó fẹ́ pa abiyamọ ọmọ bíbí ẹ̀ kí kú pa òun ju kó pa ọmọ òun àfi tí ò bá kí n ṣe abiyamọ lókù ṣé ìkọ́ lè fẹ́ ṣe ọmọ ẹ̀ Karimo kí wọ́n wà bẹ́ẹ̀ kó má dín kó má. ṣé nǹkan lè ṣe ọmọ ẹ kó wà bẹ́ẹ̀ kó má jà fitafita tó kò sí ẹni náà tá bí ọmọ tára ọmọ ò ní ta ìyá Mohbad ò lè rí ibi tí wọ́n ti ń tẹ ọmọ ẹ̀ tó ti ń pa ọmọ ẹ̀ tó máa dúró síbẹ̀ kò pọ́síbù abiyamọ ni òun ló bí nǹkan ẹ̀ kò pọ́síbù. so tó bá jẹ́ pé Karimo ìwọ mọ̀ níṣẹ̀dá ẹ̀ ó dẹ̀ mọ̀ lọ́kùnrin rẹ̀ pé Wunmi kan ló pa ọkọ ẹ̀ ó dẹ̀ wá sí online ó dẹ̀ wá ń dààmú gbogbo èèyàn tó bá dẹ̀ ní wàá sọ fún ọ láti kó viewers ó dẹ̀ wá ń gba owó. ó yá sọ fún Wunmi kó wá sẹni tó pa Mohbad. ó dẹ̀ wá ń gba owó lórí show lórí gbẹ́nà ìjẹ́ kó gbé bọ́ta kó jẹ́ ká gbọ́ ẹni tó pa Mohbad olórí burúkú ní. kálẹ̀tì àbúrò ẹ̀ òun wà online òun ṣe show monetize page ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gba owó Ọlọ́run ló máa ṣèdájọ́ fún ẹ̀ ìdájọ́ ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ kò ní pẹ́ ó yá kò ní jẹ́ kò ní jẹ́ ó pẹ́ lọ́nà jíjìn gbogbo wa náà la máa rí ẹ̀sìn ẹ̀ ó máa bọ́ sí gbangba báyìí ní Karimo wàá ṣẹ̀sìn Karimo àdàbí tí Wunmi bá pa ọkọ ẹ̀ lókù àdàbí ni ò ní ṣe ẹ̀sìn Karimo tó bá yẹ kó Wunmi ló pa ọkọ ẹ̀ lókù bọ́ tó bá yẹ kó kì í ṣe Wunmi Karimo ló wá bọ́ sí online Karimo ló wá ń ṣe orí burúkú tó ṣe wàá ṣe ẹ̀sìn Karimo ẹ̀sìn ẹ̀ tí ṣé wọ́n nìkan ló wà ń bí ni ṣé wọ́n nìkan ló wà ń bí ni ẹ̀sìn ẹ̀ máa lágbára Karimo ó dẹ̀ ṣe jẹ́kẹ́ lómi sọ̀rọ̀ jàre ọ̀gá jẹ́kẹ́ lómi sọ̀rọ̀ ta ló drop ẹ̀ ó drop à ta ló drop ẹ̀. ìyá Mohbad gan lòun ò fẹ́ kú ọbẹ̀ who drop in who drop fún yín ní site mo náà wọn bá jọ ìwọ ló sọ pé Wunmi ló pa Mohbad
kò yẹ kó máa jà wá láàmú. I drop her. Why did you drop her now? You for not drop her ìyá now. Mohbad wọn ti dá yìí. Ó dẹ̀ wọ́n láàmú ipò ọmọ kan tó pa. Ó ń dẹ́sí bọ́ọ̀dì láàmú gbogbo wa ló dá. Ọmọ kan tó ń dùn mí ni kò jẹ́ ká engage, kò jẹ́ káwọn ẹlòmíì sọ̀rọ̀, jẹ́ ká fọ̀rọ̀ ọ̀rọ̀. Jẹ́ ká sọ̀rọ̀. She's just all over everywhere. Ìwọ ló kọ̀ ọ̀sẹ̀. She don't.